bí Olúgbò yìí ṣe wà yìí èyàn fi ṣépè fún yàn kí èpè mọ́ mú yàn. Èmi tí mo ní gan kò mójú bó ṣe wèrè kan gbé wá, bó ṣe ẹni tí àìsàn ṣe kan gbé wá. Tó bá ṣe pé mọ́ di oyún mọ́ nínú ni a fi pe ọmọ jáde láti inú aláboyún. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Abbey Olótùú. Èmi lọmọ àkọ́ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bóni bọ̀ tún ṣe má bọ̀ tún ṣe ọmọ bóni bọ̀ bàjẹ́ má bọ̀ bàjẹ́. Èmi lọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa kí n lójú ogun bí ogun ni mo ṣe wá ní ìran bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ìlú Òdìgbó ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ bàbá mi dáadáa tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Bàbá, ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. Orúkọ tèmi ni Arífádélé Ewéńjẹ́ tí gbogbo ayé tán ti mọ̀ lókè òkun tán ti mọ̀ mí nílùú Nàìjíríà. Orúkọ tèmi ni Arífádélé Ewéńjẹ́. Bàbá mi Arífádélé Ewéńjẹ́, ayé mọ̀ yín. Bẹ́ẹ̀ni. Torí pé tí mo ṣe dé ọ̀dọ̀ yín yìí, àwọn iṣẹ́ dáadáa, iṣẹ́ ribiribi tẹ́ ẹ ti ṣe olúpològo yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe yìí, òun ni kẹ́ ẹ máa ṣe lọ. Torí pé látìgbà táwọn èèyàn ti ń wá sọ́dọ̀ yín, mi ò gbọ́ tí ẹnikẹ́ni kó pariwo pé ẹ gbowó, ẹ ṣiṣẹ́ tàbí ẹ wá ṣiṣẹ́, iṣẹ́ náà ò dáhùn. Bàbá mi, Ṣá olóòtú. báwo lẹ ṣe ń ṣe? Ṣé rí iṣẹ́ tá à ń ṣe, Elédùmarè tó láyé tó lọ́run ló ń fún wa ṣe. Ṣé rí tí Elédùmarè tí ò bá fi àṣẹ sí ewé tá à ń já àtegbò tá à ń wà, iṣẹ́ náà ò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n Elédùmarè ó fi àṣẹ sí ewé àtegbò àti gbogbo iṣẹ́ tá à ń ṣe ní gbogbo rẹ̀ fi ń jẹ́ tí fi ń dún. Òdodo ọ̀rọ̀. Bàbá, iṣẹ́ tẹ́ ń ṣe yìí, ṣé ẹ kọ́ ni àbẹ́ ẹ jogún rẹ̀? Ṣé rí iṣẹ́ tí mò ń ṣe, mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi Arífádélé gangan. Bàbá tó bí mi gangan ní jẹ́ Arífádélé. Bàbá tó bí mi ló wá fi iṣẹ́ ilé mi lọ́wọ́, tó ní kí n máa ṣe, tó ní kí n máa jáwé, tó ní kí n máa wàgbò. Ẹ ní bàbá tó bí yín ló fi iṣẹ́ tẹ́ ń ṣe yìí. Bẹ́ẹ̀ni. Bàbá tó bí yín ló fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bàbá náà ńkọ́? Bàbá tó bí mi ó ń bẹ láyé kò tíì kú o. Bàbá ń bẹ láyé? Bẹ́ẹ̀ni. Ẹ dúró, látìgbà wo gangan ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe? Ṣé rí iṣẹ́ tí mò ń ṣe yìí, tí mo bá fẹ́ wò ó wípé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó ti tó 20 years tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. 20 years, 20 ọdún? Bẹ́ẹ̀ni. Lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe? Bẹ́ẹ̀ni. Ẹ sì ń dáyàn lóhùn. Bàbá olóòtú, ṣé rí ọdún ni mí ní ìṣàṣòjì àjòjì. Èmi náà mọ̀ bàbá. Ní gbogbo àwọn tó ti ń wò mí, kì í ṣẹ̀yin la àkọ́kọ́, kì í ṣẹ̀yin lẹ́lẹ́ẹ̀kejì, kì í ṣẹ̀yin lẹ́lẹ́ẹ̀kẹta, Ó yé mi kì í ṣẹ̀yin bàbá. lẹ́lẹ́ẹ̀kẹrin tẹ́wàá ṣe interview fún mi. Ẹ mọ̀ pé orúkọ mi lẹ gbọ́. Bẹ́ẹ̀ni. Àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè yín Bẹ́ẹ̀ni. wípé ẹ bá wọn lọ sí ọ̀dọ̀ Arífádélé Ewéńjẹ́ kẹ́ lọ bá wọn ṣe interview fún ẹ fi wá o. Bẹ́ẹ̀ni bàbá. Kódà gan tí ò bá ṣe pé kinní gan, n fẹ́ gba ẹnikẹ́ni láàyè mọ́ láti wá ṣe interview fún mi. Kí ló dé? Torí pé àwọn àlejò gan máa ń pọ̀ yanturu láti ìlú èbó ni, láti UK ni, láti Germany ni, láti Russia ni, láti ibikíbi lágbàáyé náà ti ń pè tí mo ti ń dífá fún wọn. Gbogbo ẹ̀ náà lèmi náà mọ̀ bàbá. Bẹ́ẹ̀ni. Bàbá, bó ṣe wá jẹ́ láti 20 ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ǹjẹ́ ẹ ti fi ìgbà kan lérò pé oògùn tẹ́ jogún láti ara bàbá kò tó yín, ẹ fẹ́ wá oògùn sí? Ṣé rí látijọ́ tí mo ti jogún ifá àti oògùn lọ́dọ̀ bàbá tó bí mi, n tí ì pọ̀ sókè lọ́jà wípé mo fẹ́ tún máa wá oògùn kiri. Torí ìgbà tí bàbá tèmi ń bẹ láyé, tí mo bá ṣiṣẹ́ tó rú mi lójú, bàbá mi ní pè pé kó mọ̀ ṣiṣẹ́ báyìí, ó rú mi lójú. Bàbá tó bí mi ó wàá tọ́ mi sọ́nà pé rìn báyìí, ṣe báyìí, wípé àwọn tó nílé ayé mú wàá fún mi ṣe. Ẹ ń jẹ́ kó yé mi pé tẹ́ bá ṣiṣẹ́ tó bá fẹ́ rú yín lójú bákan bákan, Bẹ́ẹ̀. ẹ máa ń pe bàbá. Bẹ́ẹ̀ni. Bàbá tẹ́ ń sọ yìí, ǹjẹ́ a lè rí bàbá lọ? Ṣé rí bàbá tẹ́ ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ gbé bàbá mi náà rí lórí pé kán gbé wọn sórí ààyè ẹ̀rọ ayélujára. Ó yé mi bàbá. Kò sẹ́ni tí ò mọ bàbá tó bí mi Arífádélé Ẹkùn Tágìrì. Mojúbà rẹ lónìí o. Ìbá yín bàbá o. Mojúbà rẹ o. Bàbá tó bí mi ló fi iṣẹ́ ilé mi lọ́wọ́, ló ní kí n máa jáwé, ló ní kí n máa wo egbò,
pé kí n sì fi máa sọ ọmọ aráyé lóore. kẹ́ fi máa sọmọ aráyé lóore. Bẹ́ẹ̀ ni olóòtú. Bàbá, torí wípé oríṣiríṣi àwò ló wà. Ará àwọn míì tó jẹ́ pé wọ́n fowó kọ́ṣẹ́ ni. Tí wọ́n bá wá fẹ́ ṣiṣẹ́, bí ó bá jẹ́ pé orí eku ló yẹ kán lò, wọ́n á máa wò ó pé ṣebí eku ni. Tí ò bá ti ṣeku ẹ jẹ́ á lo adìyẹ. Wọ́n á wá lo adìyẹ. Iṣẹ́ náà ò wá ní dáhùn. Wọ́n á wá parọ́ pé bóyá ẹni táwọn gbé fún un, bóyá kò lò ó bó ṣe yẹ káwọn ṣe sọ fún un pé kó lò ó, bóyá ó gbé kọjá lórí omi, bóyá àsìkò tó yẹ kó wẹ̀ ẹ́ ni ò yẹ kó wẹ̀ ẹ́. Bàbá, báwo gan la ṣe fẹ́ dá àwo olótìítọ́ mọ̀? Ṣé rí ká tó lè dá àwo olótìítọ́ mọ̀, á jẹ́ pé àwo tó mọfá, á sì jẹ́ àwo tó mọ Ògún, á sì jẹ́ àwo tó mewé, á sì jẹ́ àwo tó megbò. Mo ká ojú òṣùwọ̀n, mo mewé, mo megbò, mo gbóhùn, mo sì gbófèé. Ṣé rí kẹ́ lè bá máa dáni lójú pé àwo tó gbó lèmi. Ẹ wo olúgbòhùn tí ń bẹ lọ́wọ́ mi, mi ń ṣàdédé mú jáde. Tá a bá fi fún yàn lépè, irú ẹni bẹ́ẹ̀ kò ní rù ú là o. Mo mọ̀ọ́mọ̀ mú jáde pé kí n lè búra fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé mi ì ṣe babaláwo 419, pé mi ì sì ṣe babaláwo ní jìbìtì. Bàbá ẹ dúró ná. Ẹ ní olúgbòhùn ní ń bẹ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni. Tẹ́ ẹ bá fi ṣépè fún yàn, èpè náà ò ṣẹ. Bẹ́ẹ̀ ni. Lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni. Òun lẹ̀yin wá fẹ́ mú nísìnyí lẹ fẹ́ fi búra. Olúgbòhùn tí ń bẹ lọ́wọ́ mi, tí ẹyẹ bá ń fò ní ojú òfurufú, tá a bá fi sọ fún wípé kó dúró sójú kan, yóò dúró sójú kan ni. Ẹ dúró bàbá, n tó wà lọ́wọ́ yín yìí, bẹ́ẹ̀ ni, tí ẹyẹ bá ń fò lókè, bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá wá sọ pé kí ẹyẹ náà kó dúró sójú kan, yóò sì dúró. bẹ́ẹ̀ ni. Olúgbòhùn tí ń bẹ lọ́wọ́ mi kò sí tí a fi ń control. Tí mo bá fẹ́ ṣètùtù fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn, àbí mo bá fẹ́ bọfá fún wọn, mo máa ń try láti lo olúgbòhùn yìí, láti lò ó láti fi sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹni bẹ́ẹ̀. Ibi tó le jù dé tí aláboyún tó bá fẹ́ bímọ, a fi ń pe ọmọ jáde láti inú aláboyún. Tó bá ṣe pé mọ́ di oyún mọ́ nínú ni, a fi pe ọmọ jáde láti inú aláboyún bẹ́ẹ̀. Bàbá ẹ dúró, kò tí ì yé mi o. Tí olóyún bá fẹ́ bímọ, bẹ́ẹ̀ni, tó tásìkò tó yẹ kó máa rọbí, bẹ́ẹ̀ni, tí ó jẹ́ pé wọ́n wá di oyún mọ́ nínú, bẹ́ẹ̀ni, kò rọ́mọ náà bí, bẹ́ẹ̀ni, àbí ó ń làkàkà láti bí ọmọ náà, bẹ́ẹ̀ni, ẹ wàá mú olúgbòhùn yìí. Olóòtú, àfi tí mo bá wá sọ fún mi ló yá kù. Tán bá wá pè mí pé aláboyún mọ̀ tí ń gbin látàárọ̀ kò rọ́mọ bí, tí mo bá wá gbé olúgbòhùn yìí, tí mo bá fi banu, tí mo bá ṣe sí lẹ́ẹ̀mẹ́ta, tí mo bá fi banu, mo fi ń pe ọmọ inú aláboyún jáde. Tí ó sì bọ́ta láti inú ìyá rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run lọ́lá Elédùmarè, lọ́lá bàbá mi Àrífádélé tó fi sẹ́yìn mi lọ́wọ́. Bàbá, olúgbòhùn tó wà lọ́wọ́ yín, Bẹ́ẹ̀ni. ṣẹ́yìn lẹ ṣe fúnra ara yín àbẹ́ ẹ gbà látọwọ́ bàbá? Ṣé rí olúgbòhùn yìí, èmi gangan mo ṣe fúnra mi. Ṣùgbọ́n ibi tí ìdí ògùn yìí ti wá, ìkíyà bàbá mi Àrífádélé ni. Bàbá mi ló ní kí n máa fi ṣagbára. Bàbá tèmi ní ń fi àwọn agbára yìí ní fi ń lé mi lọ́wọ́ wípé àbá ẹ̀ mọ́ o, ọlọ́jọ́ lè dé kí n máa lo gbogbo àwọn agbára yìí. Bàbá, pẹ̀lú gbogbo àwọn agbára tẹ́ ẹ ti ní yìí, ó yé mi pé ẹ mọ̀ ṣe àwọn òòṣà kan. Ẹ mọ̀ tán pè ní fibroid oyún ìju. Bàbá, nínú àgbo tí mo mọ̀ nínú fibroid nínú oyún ìju, ó tó bí oríṣi 5 nínú agbárí mi bí mo ṣe wà yìí. Ẹ tún máa ń ṣe àgbo? Bẹ́ẹ̀ni. Ẹ dúró, ṣé babaláwo ni yín ni àbóníṣègùn àbí onífá? Ṣé rí babaláwo ni mí, oníṣègùn ni mí. Ṣé rí n tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀tọ̀ ni babaláwo, ọ̀tọ̀ ni oníṣègùn. Olóòtú, ẹ wá bi mí léèrè pé bó ni oníṣègùn ṣe wà, bó ni babaláwo ṣe wà. Bó ni oníṣègùn ṣe wà o, báwo wá ni babaláwo ṣe wà? Ṣé rí oníṣègùn àti babaláwo, iṣẹ́ kan náà la jọ ń ṣe. Ṣùgbọ́n tí ò bá tí ì nífá, tó bá tí ì ṣẹ́fá, ò tí ì ṣe babaláwo. Tó ṣe wípé ẹ wò for example, ẹni tí ń dẹ́rìndínlógún kò tí ì ní pé ó ti ṣẹ́fá o. Oníṣègùn lẹni tí ń dẹ́rìndínlógún tí ò nífá. Ṣùgbọ́n ìwọ tó bá ti ṣẹ́fá, tó ń lu ọ̀pẹ̀lẹ̀, náà ń pè ní babaláwo. Original babaláwo olóbọlọ̀ nífá
tí ń ṣẹ́fá fún yàn, tí ń kófá fún yàn, tí sì ń dálejò lóhùn, tí sì ń ṣoògùn fún yàn. Babaláwo ni mí, oníṣègùn pọ́nbélé sì tún ni mí. Bàbá, wọ́n ń pe kinní kan ní àníà. Lóòótọ́ mi ò rántí n tá máa ń pè ní ilẹ̀ Yorùbá wa ńbí. But àníà yẹn ó sábà máa ń mú àwọn ọkùnrin níbi déédé ẹpọ̀n. Bàbá, tírú nǹkan báhun àbí tá a bá rí ẹni tírú nǹkan bẹ́ẹ̀ ṣe, tá a bá gbé sọ́dọ̀ yín, ǹjẹ́ ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ ní ọ̀nà àbáyọ? Olóòtú, àníà kò nídìí pé ká ṣe operation fún. Bàbá, ẹ̀ ń jẹ́ kó yé mi pé ẹ máa ń tọ́jú àníà. Bẹ́ẹ̀ni. Olóòtú, kò sí àìsàn tán gbé wá tí mi ì tọ́jú o. Kò sí àìsàn tán gbé wá sọ́dọ̀ yín tẹ́ ẹ̀ kí ń tọ́jú. Bẹ́ẹ̀ni. Tá a bá wá wò ó, tí wọ́n bí ọmọ ọdún 2 tí ò lè rìn. Gbogbo wa la mọ̀ pé ọmọ ọdún 2 tí ò bá ti lè rìn, ó gbọ́dọ̀ ti máa rákòrò. Bẹ́ẹ̀ni. Tọ́mọ náà tó wá di wípé kò lè dìde níbi tán bá tẹ́ sí, kò lè máa rìn káàkiri àbí kó rákòrò, kó jẹ́ pé àti sọ̀rọ̀ gan tún dogun fún un. Bàbá, kí ló máa ń fà á? Àti pé kí lọ̀nà àbáyọ? Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì tí ò bá rìn, tí ò bá lè sọ̀rọ̀, kì í ṣọwọ́ ìyá ẹ̀ ló ti, kì í ṣọwọ́ Elédùmarè nìmíì ti wá. Ìmíì wáyé nínú àfọwọ́fà ìyá ẹ̀, ìmíì wáyé nínú àfọwọ́fà bàbá ẹ̀. Torí n tí máa ń fa àfọwọ́fà ni pé tí obìnrin bá ń bẹ nínú aláboyún, kò gbọdọ̀ máa rìn ní aago kan ọ̀sán, ìmíì kò gbọdọ̀ máa rìn láago kan òru, ìmíì wà àìgbọràn ṣe àkóbá fún irú ẹni bẹ́ẹ̀. Bàbá, ẹ ń jẹ́ kó yé mi nísìnyí pé àìgbọràn á máa di ogun sínú ayé èèyàn. Bẹ́ẹ̀ni. Torí pé oríṣiríṣi ogun làwọn èèyàn ń kọjú. Bẹ́ẹ̀ni. A ti rẹ́ni tó jẹ́ pé yóò jáde láàárọ̀ kùtùkùtù lẹ́nu ilé rẹ̀ tó jẹ́ pé àti wọlé padà fún gan yóò dìnira. Bẹ́ẹ̀ni. A sì ráwọn tó jẹ́ pé àti jẹ àti mu Bẹ́ẹ̀ni. ó ní yọ wọ́n lẹ́nu nù. Bẹ́ẹ̀ni olóòtú. Bàbá, tá a bá rẹ́ni tó jẹ́ pé oníṣòwò ni, tó ń gbìyànjú àti lówó àti jéèyàn nínú ayé rẹ̀. Bàbá, tó wá jẹ́ pé pàbó ní ń bọ́ sí, kí lọ̀nà àbáyọ? Ṣé ẹ rí ẹlòmíì wà nínú ìṣòwò ẹ̀ tí ń pàdé ìṣòro, tí ń dojúkọ àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́ wípé lórí ìtajà ẹ̀, ọjà ò yá, lórí okòwò ẹ̀ kò yá. Ẹlòmíì wà tó ṣe pé ibi tó ti fara kọ́ káàkiri ni. Ọlọ́run má jẹ́ á ṣe ayé tó tó ìgbà o. Ìgbà ayé tó tó o. Ọlọ́run má jẹ́ kí àwọn ayé kan fẹgbà wọn fẹ́mi ló jẹ́ o. Ọlọ́run má jẹ́ káyé fẹgbà fẹ́mi náà ló jẹ́ o. Ṣé ẹ rí olóòtú, nípa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó ṣe pé wọn ò rérè jẹ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ti wọ ọ̀nà àbáyọ títí tí wọn ò rí. Ẹlòmíì wà ó yẹ ká ṣògùn fún un, kò ní ṣiṣẹ́ lára ẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ kẹ́lòmíì kó rúbọ sígbésí ilé ayé ẹ̀, kò ní fẹ́ rúbọ, yóò ní oògùn ní kẹ́bísà bóun ṣe. Ẹlòmíì wà oògùn bá a láàmú, ẹbọ ló yẹ kó rú fáwọn àgbà. Ṣé ẹ rí kò sí nǹkan kan tí ń ṣe ẹ̀dá láyé táwọn ẹlẹ́yẹ ò mọ̀ sí o. Ẹni tí kò rọ́mọ bí, ayé ní ń dà á láàmú. Ẹni tí ń rí ṣòro ní ọkọ, ayé ní ń dà á láàmú. Ẹni tí ń rí ṣòro lẹ́nu iṣẹ́, àwọn àgbà ní ń dà á láàmú. Ṣùgbọ́n tá a bá gbìyànjú fún irú ẹni bẹ́ẹ̀, àwọn ayé ò ní dà á láàmú. Bàbá, ẹ sọ̀rọ̀ kan nísìnyí pé tí nǹkan bá ń dà yàn láàmú, bó ṣe é ṣe kó jẹ́ pé àwọn ẹlẹ́yẹ náà ń dà yàn láàmú. Kí ni wọ́n ń pè ní ẹlẹ́yẹ gan? Ọ̀rọ̀ tá à ń sọ àwọn ẹlẹ́yẹ, àwọn ìyá mi òṣùwọ̀n nìgà, apanimẹ́wàá gún olókìkí òru, àwọn afíjú ẹyẹ tí ń rìn lọ́gànjọ́ òru, àwọn afíjú ẹyẹ tí ń rìn lọ́gànjọ́ ọ̀sán, àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkí, arógúngúdẹ tí ń yọ ọmọ nínú ọ̀fìn, àwọn aró agbaṣọ mọ́ba. Ẹ̀yin ìyá, mo gbèdì fún yín o. Èmi náà júbà o. Ṣó mo gbèdì fún yín o. Mo júbà o. Àwọn ìyá nọmọye tó ṣe pé wọ́n na ọmọ èèyàn. Àwọn èèyàn á máa jiyàn pé dandan táwọn bá ti ṣẹ́fá, ó di dandan káwọn lówó lọ́wọ́. Ṣé lóòótọ́ ni bàbá? Ṣé ẹ rí olóòtú, Ifá yìí ṣoògùn owó o. Ifá kì í ṣoògùn owó o. Ṣùgbọ́n ohun tí máa ń tètè mú èèyàn là, tí máa ń tètè jéèyàn débi oríire èèyàn, Ifá ni. Ifá ní tètè máa ń ṣẹ́gun fún yàn, tí máa ń lé àwọn ọ̀tá tán ti tẹ̀lé yàn, tí máa ń tètè lé irú ẹni bẹ́ẹ̀ padà, tó tètè mú gun òkè àgbà. Èèyàn ò gbọdọ̀ ṣẹ́fá kó
kó tún máa rí ìṣòro mọ́. Èèyàn ò gbọdọ̀ ṣẹ́fá kí ogun ayé kó tún máa dààmú onítọ̀hún mọ́. Torí àwọn kan nígbàgbọ́ pé táwọn bá ti ṣẹfá báyìí ó di dandan káwọn lówó ni. Ṣé rí Ifá máa ń mú àyípadà rere báyàn ni. Ṣé rí ẹlòmíì ṣẹ́fá látìgbà tó ti ṣẹ́fá, ẹbí léèrè ṣó gbẹ̀rún fáì mọ́. Ẹlòmíì ṣẹ́fá látìgbà tó ti gba fáì ṣó bọ fáì mọ́. Ẹlòmíì ṣẹ́fá ṣé látìgbà tó ti gba fá ṣé ńgbà tán bá ṣètùtù ìgbà tí ń gba fá lọ́wọ́ ṣó ṣe ètùtù fáì pé tó pé dáadáa. Àbẹ́lòmíì ṣẹ́fá èèwọ̀ ẹ̀ tán sọ fún nígbà Ifá rẹ̀ ó lè má tẹ̀lé. Bóyá ẹlòmíì wà wọ́n ní kó má jẹun tó yọ̀, ẹlòmíì wà wọ́n ní kó má yan àlè, ẹlòmíì wà wọ́n ní kó má bá aláboyún sùn, ẹlòmíì wà wọ́n ní kó má rìnrìn òru, ẹlòmíì wà wọ́n ní kó má gbà bí òkun kọjá. Ntí mọ àwọn èèwọ̀ Ifá ò lè mọ̀ ọ́n kà jáde. Bàbá, olúgbùn tó wà lọ́wọ́ yín yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi olúgbùn yìí kẹ́ ẹ fi búra pé téèyàn bá pè yín tó bá fún yín lówó, ẹ ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ kẹ́ ṣe yóò sì rí pa. Ṣé rí olóòtú, mo fi Elédùmarè tó dá mi tó ṣẹ̀dá mi mo fi búra. Inú ò mojú ẹni tó dá o. Bí olúgbò yìí ṣe wà yìí, èèyàn fi ṣépè fún yàn kí èpè mọ́ mú yàn. Èmi tí mo ní gan kò mojú mi. Mo wá fẹ́ fi búra fọ́mọ káàárọ̀ jíire, ọmọ Yorùbá nílé lóko lájò odi. Mo fẹ́ fi búra báyìí wípé tó bá ṣe pé 419 ni mí àbí mo bá ń gbowó lọ́wọ́ olówó mi ò ṣiṣẹ́ kí ìgbésí ilé ayé mi kí Elédùmarè kó ṣe kí alálẹ̀ kó mú mi kí Elédùmarè kó má jẹ́ n jèrè iṣẹ́ tí mo bá ṣe. Bàbá ẹ mà ti ní mọ́tò. Bàbá kì í ṣe mọ́tò kan mo ní, kì í ṣe mọ́tò méjì mo ní. Mo ní lẹ́sọ̀sì, mo dẹ̀ tún ní mọ́sù, mo dẹ̀ tún kọ́ ilé ńlá, ilé àgbàyanu. Torí bàbá èpè tẹ́ ẹ̀ ń ṣẹ́ yìí, ẹ bẹ̀rù àwọn ilé tẹ́ ti kọ́, ọkọ̀ tẹ́ ti rà. Olóòtú, mo fi búra fún yín tó bá ṣe pé 419 ni mí àbí mo bá mú kan mọ́kan àbí mo bá ń gbàyàn kí Elédùmarè kó má jẹ́ n jèrè iṣẹ́ tí mo bá ṣe. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá mi Àrífádélé yìí. Bàbá, torí pé ẹ̀yin gan-an bí mo ṣe ń wò yìí ẹ ti di òòṣà. Elédùmarè Ọlọ́run ló jẹ́ n tòòṣà. Torí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, mo nígbàgbọ́ nínú rẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀dí? Lánàá tí mo wá sọ́dọ̀ yín, ó ní arákùnrin kan tó pè yín, mi ò mọ ibi tó ti pè yín, bóyá láti Canada ni o, mo sá mọ̀ pé látòkè òkun ni. Bẹ́ẹ̀ni. Ó ní òun ti rí ìwé ìgbélùú gbà. Bẹ́ẹ̀ni. Bàbá, báwo ló ṣe jẹ́? Ṣé rí gbogbo ẹ̀dá láyé orí ẹ̀ńkálukú sọ̀tọ̀tọ̀, ìṣẹ̀dá ẹ̀ńkálukú sọ̀tọ̀tọ̀. Mo fi Elédùmarè ọba tó ní mí tó ṣẹ̀dá mi fi búra. Mo ti bá ẹnìyẹn rúbọ nísìn, ó ti lé ní oṣù 4. Àná ló kàn ṣàdédé pè mí, ó ní bàbá, ó lọ́rọ̀ ń tọ́pẹ́, ó ló tó ìyìn. Ó ní lórí ìwé ìgbélùú tó ń gbéṣẹ́ rẹ̀ fún mi nígbà yẹn pé kí n bóun bọfá, kí n bóun ṣètùtù àwọn àgbà, kí n sì bóun ṣe àwọn nǹkan mèremère. Ó ní ìwé ìgbélùú ó ló mọ̀ ti jáde bàbá. Mo ní ṣé lóòótọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní ìwé ìgbélùú ìmọ̀ ti tẹ̀ ọ́ lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ifá, mo sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Elédùmarè má padà lẹ́yìn mi o. Elédùmarè má padà lẹ́yìn mi náà o. Olúgbọ ọwọ́ mi mo fi búra. Tó bá ṣe pé mo bá parọ́, olúgbọ ọwọ́ mi mo fi búra. Elédùmarè gbogbo nǹkan ní mi ó dọwọ́ rẹ o, kó bàjẹ́. Bàbá, pẹ̀lú àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, àrídájú wà torí pé àwọn tèmi gan ti rí àti àwọn tó jẹ́ pé àwọn tẹ́ ẹ ti ṣe fún tó jẹ́ pé wọ́n ń bọ̀ láti wá jẹ́rìí ní comment section. Wọ́n ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn burúkú, ẹ bá èèyàn burúkú yàn, ẹ bá ní comment section. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá sì jẹ́ èèyàn rere, ẹ bá èèyàn rere yín, ẹ bá comment section. Bẹ́ẹ̀ni olóòtú. Àwọn tán sọ̀rọ̀ yín dáadáa ń bẹ. Bẹ́ẹ̀ni. Torí pé àrídájú tèmi gan ti rí èsì kékeré. Ṣé rí olóòtú, gbogbo wa tá a wáyé a lè pé tán o. Bẹ́ẹ̀ni bàbá. Ẹlòmíì yóò sọ̀rọ̀ èèyàn ní dáadáa. Ìgbà tí Jésù gan fi wà láyé, àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa. Bẹ́ẹ̀ni. Ìgbà tí Jésù tú lọ, àwọn míì ń sọ̀rọ̀ ẹ̀ ń burúkú. Bẹ́ẹ̀ni bàbá. Kò sí káàrin láyé kí orí mọ́ mi o. Bẹ́ẹ̀ni. Ṣó ti yé?
ṣé rí gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó bá ní ká máa sọ̀rọ̀ láburú irọ́ ló pa ẹni tó ti kú máa ń sọ̀rọ̀ ẹ̀ ẹni tó wà láyé gan wọ́n máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀. ẹ̀ ṣé rí gbogbo nǹkan tí màá sọ ni pé kàkà tí n bá fi hùwà burúkú sọ́mọlàkejì mi kí Elédùmarè kó sàn mí kó ṣèdájọ́ fún mi torí èmi è hùwà burúkú èmi è dẹ̀ hùwà àgàbàgebè èmi è dẹ̀ ṣàbòsí. Bàbá, nípa ọ̀rọ̀ arákùnrin tí mo ló pè yín láti outside yìí, ẹ ń jẹ́ kó yé mi nísìnyí pé ẹ bá a rúbọ ni. Bẹ́ẹ̀ni. Nínú ká rúbọ àti ká ṣoògùn, èwo ló dáa jù? Ọ̀tọ̀ láyé ẹbọ, ọ̀tọ̀ láyé òògùn. Ṣé rí ẹbọ rúrú máa ń gbé ni? Ẹbọ rúrú sì ní í máa ń gbéyàn títí dọjọ́ alẹ́ ni. Ṣùgbọ́n òògùn sísà, ṣìbí ẹ fẹ́ ṣàgùn ni? Tí àwọn ìyá mi Òṣùmàrìgà apanimọ́wàá gún olókìkí òru àwọn arúgbáṣọ mọ́balẹ̀ tí mo bá fẹ́ jẹ́ kí òògùn náà jẹ́ mo ní jẹ́ kó jẹ́ o. Tẹ́ ẹ̀ bá kọ́kọ́ mú awọ́ ayé ọwọ́ àwọn àgbà kúrò lára kò sí orú òògùn tẹ́ ẹ lè ṣà tí òògùn náà lè jẹ́. Bàbá, àwọn kan máa ní òògùn jẹ́ lára wọn. Bẹ́ẹ̀ni. Kí ló máa ń fà á? Ṣé rí ẹlòmíín wà tí òògùn jẹ́ lára ẹ̀ tí òògùn ṣiṣẹ́ lára ẹ̀ yóò wá fún wa lórúkọ ẹ̀ á bá wádìí tó bá ṣe pé ètùtù lábàá kọ́kọ́ ṣe á bá ṣe ètùtù síwájú tó bá ṣe pé ìpèsè lábàá ṣe ètùtù lábàá ṣe á bá ṣe àwọn àgbà ó sì dáríjì bó sì tú sílẹ̀ á sì bá ṣògùn òògùn náà sì jẹ́. Tá a bá rí ẹni tó jẹ́ pé òògùn jẹ́ lára rẹ̀ tó bá ti dọ́dọ̀ yín, a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ ó sì ti lójútùú ọ̀rọ̀ ẹni tí yóò sì là ọ̀nà rẹ̀ ó sì ọ̀nà rẹ̀ ó sì là. Bàbá, àwọn ọmọkùnrin kan wà tó jẹ́ pé a rí ní tó jẹ́ pé oko rẹ̀ kéré, ìmíì sì wà tó jẹ́ pé oko rẹ̀ ò ṣiṣẹ́ ni. Bàbá, kí ló máa ń fà á? Olóòtú, bàbá rẹni tóko rẹ̀ kéré tàbí tóko rẹ̀ ò le bó bá ṣe yẹ kó ṣe máa le. Olóòtú, ẹni kírú ẹni bẹ́ẹ̀ ẹni kan pè mí òògùn tán bá ṣe iṣẹ́ tí mo bá ṣe á ṣiṣẹ́ fún wọn tóko wọn máa le tí nǹkan ọmọkùnrin wọn sì tóbi padà. Bàbá, ẹ ń jẹ́ kó yé mi nísìnyí pé tá a bá rí ọmọkùnrin tó jẹ́ pé oko rẹ̀ ò le àbí tí oko rẹ̀ ò ṣiṣẹ́ tó wá dọ́dọ̀ yín yóò rọ́nà àbáyọ. Pẹ̀lú Elédùmarè pẹ̀lú Ọ̀rúnmìlà ńtìn yóò rí ọ̀nà àbáyọ. Ẹni tí okòwò rẹ̀ ń dàrú á bá a ṣiṣẹ́. Ẹni tí ọkọ fi sílẹ̀ tí ọkọ sá kúrò nílé fún á bá a ṣiṣẹ́. Àbẹ́ni tó ní ìṣòro lẹ́nu iṣẹ́ á bá a ṣiṣẹ́. Àbẹ́ni tó ní ìṣòro wípé ń ṣiṣẹ́ kò rọ́nà àbáyọ á bá a ṣiṣẹ́. Ẹni tó ṣe pé ń ṣiṣẹ́ kò bí ṣe ń rí owó àgbàná ní fi ń wò. Àbẹ́ni tó ń ṣe àìsàn á bá a ṣiṣẹ́ tó ṣe pé ńtìn yóò wá dúpẹ́ lọ́wọ́ babaláwo. Babaláwo ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ifá gan náà ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Bàbá, téèyàn bá yọ owó lójú, àwọn tó jẹ́ pé ojú wọn máa ń funfun báyìí tó jẹ́ pé kì í sábà ríran dáadáa, èé ṣe pé ojú wọn fọ́ o àmọ́ kò ní ríran dáadáa. Bàbá, kí ló máa ń farú nǹkan bẹ́ẹ̀ àti pé kí ni ọ̀nà àbáyọ? Ṣé ẹ rí àìsàn tí máa ń fa àìsàn pé kéèyàn má máa ríran tójú wọn máa fi ń wò bàìbàì àbí ojú wọn máa rí nǹkan méjì ojú wọn máa rí nǹkan Ó yé mẹ́ta. yín bàbá. Àwọn àgbà lè tìka bọ̀ lójú. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tá a bá bá a ṣiṣẹ́ tá a bá bá a ṣètùtù tá a bá bá a bọfá Elédùmarè mo fi búra mo fi irú ẹni bẹ́ẹ̀ lẹ̀ tí ò tójú rí ó là tí ò ní rí nǹkan méjì mọ́ tójú rí ò sì ní wò bàìbàì mọ́. Tẹ́ ẹ bá ti bá irú ẹni bẹ́ẹ̀ bọfá, Bẹ́ẹ̀ni. ojú rẹ̀ yóò ṣe bó ṣe yẹ kó rí. Bẹ́ẹ̀ni. Bàbá, èyí pọ̀. Ǹjẹ́ ẹ máa ń wo stroke? Bàbá, mò ń wo stroke dáadáa kò sí mo tún ń sọ sẹ́ẹ̀ mo fọwọ́ ẹ̀ sọ̀yà kò sí àìsàn tán gbé dọ́dọ̀ mi tí mi ì ní wò. Kò sáìsàn tán gbé wá sọ́dọ̀ yín tẹ̀. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé ẹ̀ ń wo bó ṣe wèrè. wárápá kan gbé wá bó ṣe wèrè kan gbé wá bó ṣe ẹni tí àìsàn ṣe kan gbé wá bó ṣe ẹni tó ní ìtọ̀ ṣúgà kan gbé wá bẹ́ẹ̀ni tó bó ṣe ẹni tó tí ó ní metal brain kan gbé wá kò sí àìsàn tí apárọ̀ Elédùmarè àtagbára Ifá ò pé. Ifá ló ní ìwòsàn Ifá sì ló lẹbọ rúrú. Bàbá, èmi gan confirm yín torí àwọn iṣẹ́ ribiribi tẹ́ ti ṣe lójú mi ló mú èmi gan láti confirm yín. Bàbá, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí tó jẹ́ pé wọn ò ní gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe mọ́. Ẹ bá ń sọ fún wọn pé kí wọ́n padà sídìí ìṣẹ̀ṣe.
gbogbo ọmọ káàárọ̀ jíire mo mọ̀ bẹ́yìn ẹ mọ̀ jẹ́ káàfà kan àbí pásítọ̀ kan kó mọ̀ tàn wá jẹ mọ́. Ìdí ìṣẹ̀ṣe mọ̀ ní ká padà sí. Ìdí ìṣẹ̀ṣe táwọn bàbá wa fi sílẹ̀ ó mọ̀ ní ká padà sí. Ìṣẹ̀ṣe ní gbà wá là bẹ́ẹ̀ ni ẹni tí bàbá. wárápá mú ṣé àyá Àlùkùránì lẹ fẹ́ ké fún tí ó wò sàn ni àbí ìtàn Jésù lẹ fẹ́ rọ́ sí létí tí ó fi wò sàn ni. Ó yà mí lẹ́nu o. Ewé àtegbò lámọ̀ fi tọ́jú ẹrú ẹni bẹ́ẹ̀. Ẹja padà sí ìṣẹ̀ṣe, ẹja máa ṣe ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe làgbà. A mú ewé, Elédùmarè ló dé ewé ló dé egbò tó ní ká máa fi tọ́jú ara wa. Àmọ́ bá tara wa jẹ́. Tí nínú ẹni tí ń ṣàìsàn, èmi ti rẹ́ni tán gbé lọ ilé ìwòsàn, tán lọ ṣe scan fún, tán lọ ṣe test fún, tí mo ò rí àìsàn tí ń ṣe o. Dáadáa. Ṣùgbọ́n má gbé dọ́dọ̀ ìníṣẹ̀ṣe. Àwa ìṣẹ̀ṣe àṣìṣe béèrè sí àṣìṣe wádìí sí. Ifá sì tọ́ka ètùtù tá a ṣe àtẹ̀bọ̀tàrù a sì ṣe arẹntì sì yá o. Nínú nǹkan ìwòsàn tó sì wà báyìí nìsín, mo ní oògùn kan lọ́wọ́ ẹni tó bá ní àìsàn kidney. Kidney problem. Bẹ́ẹ̀ ni kidney problem. A ṣe iṣẹ́ náà fún un. Mo ò sì ní sọ operation fún un. Kidney ẹ̀ tó ti bàjẹ́ yóò sì padà jí padà. So ti yí olóòtú. Ó yé mi bàbá. Nínú nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ ní tí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè jẹ́ òòṣà tẹ́lòmíì sìn nídìílé bàbá ẹ̀ ní ń dà á láàmú tẹ́ńtìn tí ò yà sí òòṣà náà mọ́ ní tí ò dààmú kiri ni. Kò sí nǹkan tí a fẹ́ ṣe ju ìṣẹ̀ṣe lọ. Ìṣẹ̀ṣe ní ká gbà. Ìṣẹ̀ṣe ni bàbá. Àwa tá à ń ṣẹ̀ṣẹ̀ṣe àìfẹ̀yàn rúbọ o. Àìsí ìpààyàn àwọn oníṣẹ̀ṣe la ló kọ gidi. Bẹ́ẹ̀ ni o. Ó kọ gidi ta ní. A ní Oyèdìran, a ní Oyèbọ̀dé, a ní Ṣàngó bíyì, Èṣù bíyì, mẹ́ta lèṣù, mẹ́ta lèṣù. Èṣù mẹ́ta tá a ní. Kì í ṣe gbogbo èṣù tá à ń sọ ní ṣèyàn. Bẹ́ẹ̀. Àfọwọ́fọ̀mọ èèyàn gan ń pààyàn. Mo wà mọ́ òkúrọ́ pé èṣù ni. Tìbí gẹ́gẹ́ lèṣù jókòó táwọn ọmọ aráyé fi ń tọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Olóòtú nǹkan tí màá kàn sọ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán bẹ lókè òkun tán bẹ nílùú Nàìjíríà kán já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àníyàn ọkàn wa lọ Elédùmarè fẹ́ lò. Àmọ́ ya àáfàá tí ń kírun tí ń ṣèkámọ̀ tó ṣe pé ó ti bà tọmọ èèyàn jẹ́ tó ṣe pé ó rí ọmọ ẹlàkejì tó fẹ́ gún òkè tó sì fi tí àbá titi ẹ̀jẹ̀ tó fi tí àbá tó fi fà padà wá. Àníyàn mọ̀ lọ́lọ́run fẹ́ lò. Àníyàn tèmi bá ní sí yín lọ́lọ́run ó fi ṣèdájọ́ mi. Àníyàn tẹ́yin bá ní sí mi lẹ́lẹ́dùmarè ó fi ṣèdájọ́ mi. Ní tí n bá sọ kí gbogbo wa ká nínú mímọ́ síra wa. Àwọn oníṣẹ̀ṣe àìnúnú méjì síra wa torí pé n ta gbé dání kò fààyè gbà ká nínú méjì síra wa. Ọ̀pọ̀lọpọ̀ ti wà lórí nẹ́ẹ̀tì, ìjẹ̀sín ti pọ̀. Àfáà ń bára wọn jà, pásítọ̀ ń bára wọn jà. A rí àfáà tí ó jáde yóò ní tán kọ sínú Kùránì kò lọ ní ìlànà ẹ̀tọ́. Yóò ní ẹ̀fà míì wọ́n gé ṣòkòtò kò lọ ní ìlànà ẹ̀tọ́. A rí pásítọ̀ míì yóò ní Báíbù tẹ́ni ń kà Jóṣúà ló kọ, yóò ní Núà ló kọ. Ṣùgbọ́n ẹsẹ̀ fátàwà ń kà kò pé méjì o. Bẹ́ẹ̀ ni bàbá. Odùfá kan tó bá jáde tá a bá sọ pé Èjìogbè ló jáde. Tí babaláwo mẹ́wòó bá jáde bákan náà láṣẹ tú Èjìogbè fà wá o. Gbólóhùn tá a fi pé Odùfá wa kò yàtọ̀ o. Ṣùgbọ́n ìtí màá sọ fọmọ káàárọ̀ òjíire ni pé ìṣẹ̀ṣe mọ̀ ní ká mọ̀ ṣe. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Kán jẹ́ ká padà, ká jẹ́ ká mọ̀ ṣìṣẹ̀ṣe. Lórí àwọn òòṣà babaláwa tá a ti pàtì ló jẹ́ ká mọ̀ rí ìṣòro àtogun nílùú Nàìjíríà wa yìí. Bẹ́ẹ̀ ni bàbá. Ogun ti ẹ̀ pọ̀. Báyìí sìn tí pásítọ̀ bá wọlé pírẹ́sidẹ́ǹtì, tí ènìyàn bá wọlé pírẹ́sidẹ́ǹtì, tó bá wọlé gọ́fúnà, kò sí nǹkan míì tí mo gbé fún pé kò fi búra. Báíbù àti Kùránì mo fi pé búra fún. Ṣùgbọ́n kán wá sọ fún rẹ níbẹ̀ kó wá fi Ògún àbí Ṣàngó àbí Ayélálá àbí Ọbàtálá àbí Ṣànpọ̀nná àbí Mọ̀lẹ̀ àbólúwẹrí kó wá fi búra wò. Tó bá fi búra wípé tóun bá dọmọ Nàìjíríà wípé kí Ayélálá kó pọ́n àbí kí Mọ̀lẹ̀ pa òun tí Mọ̀lẹ̀ ò bá ti pa ó pè mí lọ́mọ àlè. Tó bá lè já change ká mọ́ lo Kùránì ká mọ́ lo Báíbù mọ́ Nàìjíríà ó dà.
ṣùgbọ́n tá a bá ti padà lórí pé ká máa fi kùránì búra, ká máa fi báíbù búra, kán jẹ́ ká kó Ògún, ká jẹ́ ká kó ìmọ̀lẹ̀, kán jẹ́ ká kó ayélála, kán jẹ́ ká kó Ṣọ̀pọ̀nná kalẹ̀ fún àwọn gọ́vnọ̀ tá à ń dìbò fún àbí pírẹsidẹ́ǹtì. Tí mo bá ti ní tún Nàìjíríà ṣe, kán pè mí lọ́mọ àlè. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá mi Àrífádélé yìí. Bàbá, fídíò yín a lè parí ẹ̀ lónìí bàbá, torí pé mi ò fẹ́ gba àkókò yín púpọ̀ látàrí àwọn èèyàn tí wọ́n ń wá yín. Olóòtú, ẹ nígbà àkókò mi lórí àwọn àlejò ọ̀pọ̀lọpọ̀ ti jòkó tí mo fẹ́ dífá fún. Bẹ́ẹ̀ni bàbá. Wọ́n sì tún fẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu mi. Gidi gan-an. Mo wá bẹ̀yìn ní orúkọ Olóòtú, ìgbà tí ẹ bá tún padà wá, tá bá gbádùn ara wa dáadáa, ọ̀rọ̀ ń bẹ́lẹ̀, ọ̀rọ̀ ń gbénú mi tá a fẹ́ sọ, tá bá gbogbo àwọn ọmọ Nàìjíríà tá bá sọ̀rọ̀, tá padà sí bí ṣẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ pọ̀ gan. Ó yé mi bàbá. Ṣùgbọ́n ẹ̀yin náà rí àwọn àlejò ti pọ̀. Ká tó bẹ̀rẹ̀ gan-an ti ń jẹ́ kó yé wa pé ká má pẹ́ torí àwọn tó ń dúró dè yín bàbá. Àwọn tó wá láti Èkó wọ́n wà ńlẹ̀, àwọn tó wá láti Port Harcourt wọ́n wà ńlẹ̀, á sì dá wọn lóhùn torí owó náà fi wọ́pọ̀ wá. Ó di dandan. Dá gbogbo wọn lóhùn. Ó di dandan bàbá, ó di dandan. Bàbá, ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo ojú tó ń wò wá, kẹ́ sì bá a sọ fún wọn pé kí wọ́n subscribe to the channel. Gbogbo ọmọ Yorùbá pátápátá mo kí yín o, ọ̀nà yín ó là o. Olúgbò mo fi wí lónìí, àṣẹ ìtura mo fi wí lónìí, ẹnu awo àṣẹ. Aláǹgbá kì í sẹ́rùn ẹ̀ẹ̀mejì, iṣu kan kì í rójú gungun kọjá ewé. Gbogbo ọmọ Yorùbá mo ṣàdúrà fún lónìí. Gbogbo ibikíbi tẹ́ bá wà, ẹ rí bá ti ṣe. Gbogbo ọmọ Yorùbá tí má ti ń ṣe ìṣẹ̀ṣe ni o, tán sì ń follow channel yìí, tán sì ń bá wa subscribe sí Olóòtú, tán bá wa subscribe síbẹ̀, ẹ mọ̀ rí bá ti ṣe. Ẹ mọ̀ rọ́nà gbígbà, ẹ mọ̀ rí jẹ, ẹ mọ̀ rí mu, ẹ mọ̀ rí ná, ẹ mọ̀ rí lò. Ọkọ ọba, àdá ọba kò ní sàyín lẹ́sẹ̀, kò ní dìkú yín wálé. Ẹ̀yin náà ní rógun àìsàn, ẹ ní rógun wàhálà, ẹ ní rógun ìdààmú. Mo wí ìtàṣẹ lónìí, mo wí tolúgbólú ẹnu mi lónìí, ẹnu awo àṣẹ. Iṣu tá a bá ti sun kì í rójú wù padà mọ́, obì tá a bá ti sun kì í rójú wù padà mọ́. Gbogbo àwọn ọ̀tá yín kò ní gbérí mọ́. Gbogbo onílé lóko lájò yín ibikíbi tẹ́ bá wà, ẹ mọ̀ rí jẹ, ẹ mọ̀ rí mu. Ẹnu ọ̀sẹ̀ ìtura mo fi wí lónìí, ẹnu awo àṣẹ. Èyí mo bá wí lónìí, ẹ jẹ́ ká rọ̀rọ̀ mọ́. Níjọ́ tí òjò lóró náà mú di, òjò lóró tọ̀ múlẹ̀. Èyí tí mo bá wí lónìí, ẹ jẹ́ kó ṣẹ bẹ́ẹ̀. Gbogbo ẹni tí ń wò mí láti ìlú Èbó, láti Amẹ́ríkà, láti ibikíbi tó ti wò mí, láti Nàìjíríà bàbá, láti Nàìjíríà, ẹ mọ̀ rí bá ti ṣe, ẹ mọ̀ rọ́nà gbígbà, ẹ mọ̀ rí jẹ, ẹ mọ̀ rí mu. Channel tẹ́ ń wò yìí gangan, ẹ jọ̀ọ́ ẹ má bá wa wò ó, kẹ́sì má bá wa subscribe síbẹ̀. Tẹ́ ẹ bá wò ó, lẹ́ẹ̀ fi mọ àǹfààní Yorùbá, lẹ́ẹ̀ fi mọ ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ wò ó, lẹ́nu ọjọ́ mẹ́ta a fẹ́ sọdún Ifá. Nígbà wo bàbá? A fẹ́ sọdún Ifá níjọ́ mélòó ní? Olórin tá a sì fẹ́ pè gan, Saheed Òṣùpá la fẹ́ pè. Ìjọ́ tá a bá sì fẹ́ sọdún Ifá, a fẹ́ gbé sórí nẹ́ẹ̀tì gbogbo ayélujára. A fẹ́ ṣe ìrìn àjò kan tí gbogbo ọmọ aráyé tí mo pè wá, tá a fi súre fún ọ nídìí Ifá. Ifá lèmi gbé dání, Ọ̀rúnmìlà lèmi gbé dání. Ẹni tó bá láyà kó wá kojú mi nípa Ifá tí mò ń bọ̀. Ẹni tó bá láyà kó wá kojú mi nípa Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ń bẹ lẹ́yìn tèmi o.